àwọn kan mà ti ṣe pósítà obituary Lizzy Anjorin láì tí ì kú ẹ̀. Pasuma ṣoore má ní gbàgbé fún mi, Ìyábọ̀ Òjó sọ̀rọ̀. Inú ìbànújẹ́ lọ́dúnládé Adékọ́lá wà báyìí, kí ló ṣẹlẹ̀ sí? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Bàbá ń jà bíi ká kú kọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí báyìí fún Hakeem, ọkùnrin kan lórí ẹ̀rọ ayélujára látàrí bó ṣe ṣe pósítà obituary fún Lizzy Anjorin tó sì sọ pé àwọn máa dín àkàrà ní ìlú Ìjẹ̀bú fún Lizzy Anjorin. Ọ̀rọ̀ yìí ló mú káwọn èèyàn bu ẹnu àtẹ́ lù wípé ohun tó ṣe yìí ti pọ̀ jù, ṣùgbọ́n táwọn kan sọ pé ṣèbí Lizzy Anjorin náà máa ń mú àwòrán àwọn ẹlòmíràn tó máa ń kọ RIP sí lára tí ó sì gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ tí ó sì máa ṣépè kàpìtìkàpìtì fáwọn tí wọ́n bá jọ níjà. Tóun náà bá pàdé ẹni tó gbé pósítà obituary rẹ̀ jáde láì tí ì kú rẹ̀, á jẹ́ wípé túgé fò nìyẹn, kò yẹ kó síjà tàbí aṣọ kankan tàbí kó jẹ́ ohun táwọn èèyàn máa gbàgbé nígbàgbọ́ ọtí. Pasuma ṣoore má ní gbàgbé fún mi, Ìyábọ̀ Òjó ti sọ irú èèyàn sí gbajúgbajà olórin fújì ní Wàsíù Àlàbí Pasuma yìí. Ó ti sọ irú èèyàn tó jẹ́, ó ní ó jẹ́ ẹni tó lawọ́ àti wípé nígbà díẹ̀ tó jówó ń pọ̀ òun pè é lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun sì ṣàlàyé ohun tóun là kọjá fún òun, ó sì ní kóun wá sọ́dọ̀ òun. Nígbà tóun débẹ̀ ó fún òun lówó ńlá, kò kì í ṣe òun nìkan ló fún lówó, ọ̀pọ̀ àwọn èèyàn tó tò síbẹ̀ láti wá tọrọ owó ló fún lówó pẹ̀lú. Ìyábọ̀ Òjó, ìyá ìyá tuntun, ti balẹ̀ sórílẹ̀-èdè Canada láti lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ fún ọmọ rẹ̀ Priscilla Ojo ní Kampala tó fẹ́ ọmọ orílẹ̀-èdè Tanzania ìyẹn Juma Jux. Nínú ìdùnnú àtayọ̀ ni àwọn ẹbí náà wà báyìí. Àwa ń gbàládùra wípé gbogbo àwọn tó fẹ́ rú oore báyìí k'Ọlọ́run kó fún wọn, àmín. Inú ìbànújẹ́ ni gbajúmọ̀ òṣèrékùnrin ní tíátà nì ìyẹn Ọdúnládé Adékọ́lá wà báyìí látàrí bí bàbá rẹ̀ ṣe papòdà. Èyí ni ó gbé sí ẹ̀rọ ayélujára rẹ̀ láti jẹ́ káwọn olólùfẹ́ rẹ̀ mọ̀, tí wọ́n sì ń bá a kẹ́dùn pé kí Ọlọ́run kó tẹ́ bàbá náà sáfẹ́fẹ́ rere.